mama Zaini olúwakórè wa mọ̀ gbẹ́sẹ̀ kò nira àbẹ̀jẹ́ mo ní o mọ̀ gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan ó kú ọdún lónìí ó kú ayẹyẹ ọjọ́ bíi rẹ̀ ọkọ rẹ̀ Ọlákúnlé ló ní àwọn abóhùn kọ́ lólùfẹ́ òun ó ní abóhùn kídùnnú òun aya rere lọ́dẹ̀dẹ̀ òun alábàárò òun ìyá àwọn ọmọ òun kú ọdún ìyá àlùgbéra ńlẹ̀ òdìdè òdèrè yá ṣẹ̀kẹ̀rẹ̀ gbéra ńlẹ̀ òdìdè kí bàtà máa ró kógókógó ọmọlọ́lá ló lọ́jọ́ òní ẹ̀jẹ̀ lọ kíkú ọdún ẹ wo gèlè yẹ́yẹ́ lórí àjígbọ́tọ̀kọ ẹ wo bàtà ṣẹ̀ṣẹ̀ rẹ́gí lẹ́sẹ̀ àjígbọ́tọ̀kọ ayé ló jẹ́ oníjìyà ẹ wo gèlè yẹ́yẹ́ lórí àjígbọ́tọ̀kọ. wọ́n kà á lábẹ́ jẹ́ káyé ò gbọ́ o èmi ó kà á lábẹ́ jẹ́ káyé ò gbọ́ abẹ́jẹ́ owó abẹ́jẹ́ ọlá abẹ́jẹ́ dára oṣù níwàkùn wọ́n kà á lábẹ́ jẹ́ káyé ò gbọ́ wọ́n kà á lábẹ́ jẹ́ káyé ò gbọ́ o èmi ó kà á lábẹ́ jẹ́ káyé ò gbọ́ abẹ́jẹ́ owó abẹ́jẹ́ ọlá abẹ́jẹ́ dára oṣù níwàkùn wọ́n kà á lábẹ́ jẹ́ káyé ò gbọ́. ọmọlọ́lá aya aláyọ̀rẹ́ aya aláyọ̀rẹ́ aya aláyọ̀rẹ́ aya Ọlákúnlé aya ayọ̀mí pọ̀ sí aya aláyọ̀rẹ́ aya aláyọ̀rẹ́ aya ooo. àgbẹ̀ mo gbàròdé ooo mo gbàròdé lóde tó ní ẹ̀yà àwárẹ̀ àlùkò mo gbòsùn ní ẹ̀yà àwákùn nítorí ọmọlọ́lá ọláníran tí ń sọjọ́ bí lóde tó ní lékèlékè mo dé lónìí ẹ̀yà àwákẹ́ fún lọ́dọ̀ ọmọ kékeré ọ̀hún tó ní bàǹtẹ́ ọ̀rọ̀ ọmọlọ́lá òkú ọdún ooo aláṣẹ àtolùdarí Olita Beauty òkú ọjọ́ bìrì òní bẹ́bọ́kọ̀ rí olówó orí ìrì Ọlákúnlé ló pè mí tí mo dé ó ní wọ́n bóun kọ́ lólùfẹ́ òun ó ní bóun kì í fi òun àbẹ̀jẹ́ ó láyà rere bí irú rẹ̀ sọ wọ́n gógó nílé ayé màmá Zaini olúwakórè wa mọ́ gbọ́ dídùn ẹnu tèmi ó yá tẹ́wọ́ rẹ méjèèjì síwájú kó o mọ̀ sàmì àṣẹ àárín wa àtọkọ rí òun wá ní dàrú títí ayé bó o bá ti rìn ìdí ọká sí bá ń bẹ lọ́nà kó mọ̀ ká ọmọlọ́lá ọká sí bá ń bẹ lọ́nà kó mọ̀ ká fún ọ èrè tí bá ń bẹ lọ́nà kó rè dànù tòfò tàrùn kó mọ̀ gbẹ́nùgbẹ̀wò ọ́ owó tó rí òun lásán oge owó wa ni wọ́n ajé òní rí ọ̀sá owó lọ́mọ àṣẹlà nílé ayé òwò rí ògbé ọ̀dẹ́bì rere ó mọ̀ lọ́re ọmọlọ́lá ó mọ̀ bọ̀ ọ́re ẹni ò dágbére àjò fún onímọ̀ bí ó lọ ọmọlọ́lá òkú ọdún ooo lóòní wọn tọ̀ gẹ́gẹ́ délé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ Sunday ọmọ Tọ́lá ọmọlé Báṣọ̀run l'Ógbómọ̀ṣọ́ Ajílété wọn bọ̀ délé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Adẹnu ọkọ̀ àsìmí o adẹnu ọkọ̀ àsìmí ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí adẹnu ọkọ̀ àsìmí Ògbómọ̀ṣọ́ Ajílété nílé o Ògbómọ̀ṣọ́ Ajílété ọmọ afọgbọ́jà wọn ló gbọ́ oṣù ní díyan ogún èrè á sì mọ́ dọ̀ọ̀lẹ̀lẹ̀ ògbólógbò àgbàdo tó yí padà tó dẹ̀ ẹ̀kọ́ yangan nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ibi apẹ̀rin sí là á mọ̀ pé lókè lẹ́rìn ibi apafọ̀n sí là á pè nísàlẹ̀ àfọ̀n gbọ́dọ̀gùn ẹ̀sọ́ ọmọ afọgbọ́jà bí èṣù ọ̀dàrà nílé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan àyíṣà nìyí Jàgúnjọbí ọmọ alákàtà ń gbọ́ ẹ̀rẹ́ sọ̀hún kéé tán bàbá yín ló gbórí ẹlẹ́mọ̀sọ̀bọ̀ ogun nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Ògbómọ̀ṣọ́ Ajílété nílé ará bàárù nìyí bàbá bàárù kú ìbàrú lòun ò mẹ́kún sùn ìyá bàárù kú ìbàrú lòun ò lè gbààwẹ̀ ìkòkò gbẹ̀gìrì lásán ló sọnù ní bàárù lé náà sunkún àsùndà wọn dákẹ́ kú lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan tí mo wá fẹ́ yálé yeye rẹ̀ àrẹ̀sà jẹ́jẹ́ nìyí o òde ara rẹ̀ sàbẹ́lẹ̀ pọ̀pọ̀n
àjèjì ara rẹ̀ sàbẹ́lẹ̀ kó pọ́nmọ́bọ̀ rẹ̀ jẹ́ tí mo bọ́ lọ́rọ̀ kó fìsàn. ọmọ bá dún ẹlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àjèjì ojú tì í lálọ́ ọmọ epo rẹ̀ dé ojú omi. ṣe ni n ò ṣe ni ní bára rẹ̀ sàánú bọ́ọ̀lì òbúpo ní yámọ̀dé lára. wọ́n ti ní ẹ̀mọ́dún ara rẹ̀ sà lọ́tí o. torí bẹ́ẹ̀ bá dùbárí ńlọ́lá lọ́tí èkó ní fìtura rẹ̀. àrẹ̀sà dúdú lẹ̀ gbọ́ pupa làbúrò nílé yín. dúdú mo kọ́ fọ́ ọmọ fún un. ìjà ọdún bí dúdú tọ́nà ọmọ tí mo bí mo yá àgbọ̀ ọmọ lọ́ọ̀ dúdú mẹ́ẹ̀fì fún pupa. wọ́n ti ní ọmọ tẹ̀wà lọ́pọ̀ ọmọ barí ọ̀la. níbọ̀ ọmọ rẹ ní ojogún ẹ̀wà lọ́wọ́ rẹ̀ àjèjì ojú tì í lálọ́ ọmọ epo rẹ̀ dé ojú omi. jẹ́ fẹsẹ̀ kan yà nílé olówó oríire ọkọ rẹ̀. àníjẹ́ ń bọ̀ délé olólùfẹ́ rẹ̀ bẹ̀ǹfọ́ multimedia ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́. ilé ọlákúnlé ọ̀la níran Ilora ní ilé o. Ilora ìlọbẹ̀ ilé yan. àwọn lọmọ olóró nígun ọmọ olóró tí ń jẹ ẹbẹ su. ọmọ agúnyán kọ̀ọ̀gìn. ìran bàbá táwọn ní tòkó wà bọ̀ọ̀gì nínú ilé. ọmọ ojúgbélé yẹn gbọ́kọ̀. ewúrẹ́ lọ́ra lọ́rùn jọjà rẹ̀. léwékéwé lẹ́ẹ̀rán jẹ́ sanra. ọmọ yọ̀pọ̀tọ̀ níkun ají ìfà. náà kì í wọ́n lóde àwọn bàbá tó bí wọn lọ́mọ gangan. Ilora ní ilé ẹni sónílé wa. ọmọlọ́lá òkú ọdún o. òkú ọdún lónìí o mọ̀mọ́ kú àṣeyẹ orí ajé òtẹ̀lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́. olólùfẹ́ rí ọlákúnlé lónìí mọ̀ ṣàyẹ́sí rẹ̀. ọlọ́mọlọ́lá tẹ́rí un. she's an amazing woman olóríire aya ni. she's God's gift to me ó ní mọ̀ kí ọkú ọdún. olórí ajé òtẹ̀lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́ nílé ayé lásìlẹ̀dùnmọ́rẹ́ ọba. abẹ́jẹ́dákùjẹ́ mọ́ fèsì lọ. bọ́lá ọmọ mi ọ̀sà ti gbóhùn ẹnu tèmi àjọkẹ́ àkéwì lèmi ń jẹ́. èmi bíbí la kí àjọ kí ọmọ kékeré ọ̀hún tó ní bàtẹ́ ọ̀rọ̀. ará ọ̀tà ni mi ọmọ agbálẹ̀ lẹ́kùjẹ́ sí kí ọmọ gèdè yẹni ọmọ màmú ọmọ méjìjì ọmọ méjìjì. èmi gangan tó lò ní bàtẹ́ ọ̀rọ̀ ọmọlọ́lá abẹ́ jẹ́ mo rí ọ̀nà.